ọmọ tó wà jẹ ogúnkógún yóò pìtàkìtàn. ìtàkìtàn ló máa pa. then ṣe rí eléyìí tí Olúwo yìí Yes, sir. á kọ́ gbogbo ìlú tó kù lọ́gbọ́n, gbogbo ìlú tó kù tí wọ́n fẹ́ jọba sí ni o àbí tí ọba abẹ́ṣẹ́ fẹsẹ̀ pa tí wọ́n fẹ́ jọba, wọ́n á mọ̀ pé gbogbo kan tí a gbàgbé lẹ̀ Yorùbá ó ń fa wàhálà sí wa lọ́rùn sí. ẹ bẹ́ẹ̀ ká máa torí owó fìyà jọba. Ká mọ́ torí owó fìyàn jọba. ẹ jẹ́ kí a ṣe bọ́n ṣe ń ṣe nígbà wáṣẹ̀. Ifá ló máa ń fìyàn, ló máa ń mú ọmọ ọba. ṣe rí ọba Olúwo, mo kí àwọn ará Ìwó kí wọ́n kú ìrọ́jú. Yorùbá àwọn Ifá sọ pé ìgbà míì àdá ẹdí àkọ́ wọn lọ́gbọ́n, ọjọ́ mi wọ́n ní fi onígbó jọba. Igbó tá dẹ̀ ń sọ yìí kì í sóun nìkan ló mú, àwọn tó ń mú tó ní wọ́n pé wà ó dà pé nínú tiẹ̀ wọ́n ti lọ nǹkan míì mọ́ tiẹ̀, so tó bá ti jí làárọ̀ báyìí tó bá ti mú bá ìsọkúsọ bẹ̀rẹ̀. Then àwọn ẹran tó ń pọ́n Olúwo lé pé ọmọ Odùduwà àwọn náà ń pọ́n lé, kì í ṣe ọmọ Odùduwà, ọmọ ọba lọ́ràn nílé Ifẹ̀ ni, nífẹ̀ wá ń bí ọba lọ́ràn yẹn, ọba nífẹ̀, ọba Ìlódè nílé Ifẹ̀, ẹ lọ ṣèwádìí ọba lọ́ràn, òun ló bí Olúwo. Ara àwọn ọba ní ọ́ndà bàbá wa Kábíyèsí Ọ̀nìrìṣà ni, ara àwọn ọba apá ọ̀tún ni lọ́dọ̀ ní ààfin ọba Kábíyèsí Ẹnìtàn Ògúnwùsì. Ọba lọ́rọ̀ ó ní bàbá Olúwo. ṣe rí Olúwo ọ̀rọ̀ ẹ̀ ti kọjá kọ́ máa dá lóhùn, ó ti sọ̀rọ̀ ẹ̀ di nuisance lórí, ó fi gbogbo tó ṣe yẹ ó fi pawó lórí íńtánẹ́ẹ̀tì ni, ó ní ìdúró ń gain followers, bóyá wọn máa fóun náà lówó, ìsọkúsọ. Nígbà tí irú ọba Ìwó bá ní òun ló fi Ọ̀ọ̀ni Ilé Ifẹ̀ jẹ́, ọ̀nà jìn àwọn ìlú àwọn aráàwọ̀ ni mo kíkú rọ̀jú. Ṣọba nìyẹn, ọba dákọ̀ a máa ṣe rádàrà oríṣiríṣi, ó lè sọ pé mo òrìṣà rí lẹ́nìí, tó bá dẹ̀ látún ní òrìṣà ni tó ẹ̀ kò mọ̀ kan tó ń sọ gan. Kọba aládé wa sọ pé kò sí kan tó kàn pẹ̀lú àwọn òrìṣà. Kọba aládé ní kò lanu kó sọ yẹn. Kò ní ẹni tó bá jẹ ọba ẹni tí òrìṣà dání. Èèyàn lásán kì í jọba, Elédùmarè ló máa ń fìyàn jọba, irun dẹ̀ ní ọba. So torí pé wọ́n get it wrong ní Ìwó. This time around. Yes, wọ́n get it wrong. Olúwo ò ń ṣe ọba, Olúwo lè wájú ra wa yìí kó bẹ̀rẹ̀ lọ́ba. Bóyá nítorí wípé kì í dẹ̀ ṣe Fálọ́yàn tó jẹ́ Arẹ́gbẹ́ ló yàn. Mi ò tẹ́ rántí ẹni tó yàn gbà yẹn. Arẹ́gbẹ́ ni fáwọn. Ọ̀gbọ́n àpéjọba kan ló yàn. Gbogbo sórí tá a gbọ́ náà, ẹnìkan introduce ẹnìkan introduce sí ẹnìkan ọdẹdọba. Bẹ́ẹ̀ ni ó ṣe. Gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta ọ̀nà ṣá láwọn tán. Ṣé bá rí i pé tẹ́ bá wù dáadáa, tẹ́ bá tún fún ilé ìtọ́sẹ̀ fi jẹ ní ìlú Ọ̀yọ́, tó yẹ pé ìjọba náà ló fi jẹ́, ìsọkúsọ ọ̀rọ̀ náà sọ kiri. Nígbà tí ọmọ bá lòun ju bàbá lọ, nígbà tí irú Aláàfin bá lòun ju Ọọ̀ni lọ, ọ̀nà wa lọ bá ṣe bára mu, ó jìnnà síra. Èmi náà sọ. Ó jìnnà síra. Tí àwọn èèyàn máa wò dáadáa, nígbà tí oníbàyè Ọ̀rànmíyàn ó tẹ ìlú Ọ̀yọ́ dó, ó tẹ ìyàwó kì í tẹ̀ ṣe Ọ̀yọ́ tí wọ́n ń sọ sìn, Ọ̀yọ́ àtijọ́ ni. Ok, oní Ọ̀rànmíyàn tó lọ láti Ilé Ifẹ̀, ìlú tí ó ti wà, tí ẹnìkan ṣẹ̀ kúrò ń bẹ̀ tó wá lọ tẹ̀dó, tí wọ́n wá níwọ̀ ìlú tó ṣẹ̀ tí èèyàn kan kúrò ń bẹ̀ tó lọ tẹ̀dó, tí wọ́n wá níwọ̀ tó wà nínú yẹn wá tún ju ẹni tó lè lù tí bàbá ti kúrò lọ. Tí bàbá ti kúrò lọ, ṣe rí pé kò sí common sense. So gbogbo wọn bí ìjà ìlara ni, ìjà ìlara ò tọ́bọ̀rọ̀, ènìyàn jù ẹ̀ lọ ní díẹ̀ ni. Kábíyèsí mi ò tiẹ̀ máa ń tó yẹ kó dìjà ń gbà yẹn, torí pé kì í ṣe pé bàbá wa nífẹ̀ẹ́ láwọn fẹ́ lọ máa ṣàkóso Ọ̀yọ́, àwọn náà dẹ̀ ní kó lóye wá ṣàkóso Ifẹ̀. Iṣẹ́ rí ẹ̀yin èèyàn ọ̀rọ̀ tí ibi tí kábíyèsí mẹ́nu dé yìí, torí bí ọ̀pọ̀lọpọ̀ yín ṣe máa ń ronú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ẹ lè rí níbi àwọn
wọ́n support kíjà yẹn tán. That is not. Ilé ìtàn sọ yẹn ò lè kúrò ńlẹ̀. Kò sí bí ìjà ti tán tó lè kúrò ńlẹ̀ pé ilé bàbá ọmọ ni ilé bàbá ọmọ. So tí mo wá sọ pé ilé ọ̀dọ̀ mi bí ní ilé bàbá rẹ̀ tí ìríjà ń bẹ̀ yẹn o. Then supremacy ó dẹ̀ níbi tí èèyàn lò ó sí. Lóòótọ́ kálukú ló ti lo sáà. Bàbá wa ń wò bẹ́ẹ̀ èèyàn ó kóra ẹ̀ sínú ìyọnu nítorí wípé àwọn British àwọn náà colonize America. Bàbá ẹ wo bọ́n ṣe rí síra wọn lẹ́nu. Wọn ò gbọ́dọ̀ dúró wojú wọn lè dúró wojú wọn. Bọ́lọ̀ ń dẹ̀ ṣe nìyẹn. Ọ̀pọ̀lọpọ̀ ọdún ló síwájú Ìbàdàn wáyé. Tán ti wà kí Ìbàdàn tó dé. Tẹ́ bá dé Ìbàdàn ẹ̀rù ọlọ́mọ ń ba èmi náà. Tí n bá lọ báyìí tí mo lọ tí ì rí òpin tí mo lọ tí màá tó máa wó. So bó ṣe wo Ọlọ́run ló ń sọlá kí àìjẹunkánú ológbò kọ́ ní òjò tẹ́sìn bí wọ́n ti mọ nídìílé tiwọn nìyẹn ni. So ọ̀rọ̀ yìí yóò máa wáyé lẹ́kọ̀ọ̀kan bí bàbá mi ṣe sọ yìí nítorí pé èyí tó bá jó òótọ́ àgbèdáni náà kó òótọ́ ni. Àní sọ pé nítorí pa àparí ìjà ẹ má jà sọ̀rọ̀ nípa òótọ́ mọ́. Àìlóòótọ́ wa ńlẹ̀ Yorùbá nílò ẹ̀kọ́ òtún òjìire iná ló ń kó bá wa lọ́wọ́ báyìí. Tá bá lóòótọ́ ni níbo láti kórú Rashidi elétekéte ẹ̀mí àwò níbo tá bá sí pé tó bá jẹ́ pé èèyàn ń ti bóyá ká ṣe à ń ṣètùtù á sí gbogbo ẹ̀. Even ẹnìkan nínú àwọn tí ìkan mú dérí dọ́dọ̀ kan ìkan mú dọ́dọ̀ kan yẹn ẹnìkan nù wọn ààrẹ nìkan tí ó jẹ́ obstacle tọ́ra àwọn ọrùn ọmọlẹ̀ òkú sí yẹn nú tí ò lè jí ó ṣeéṣe nítorí pé wọ́n padà rí pé bí ó ṣe padà rí lélẹ́yìí ṣùgbọ́n gbogbo nǹkan ó wà lọ́wọ́ ẹlẹ́dàá mo mọ̀ pé ẹlẹ́dàá ọba wa tún gbogbo ẹ̀ náà ṣe.